ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí ó ní wọ́n ń fi ìbéèrè ṣọwọ́ sí wa tí wọ́n béèrè wípé ẹ gbọ́ ọjọ́ wo ni ọba Olú ti ìlú Warri ló ṣàbẹ̀wò sí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ táwọn míín sì ń béèrè wípé ṣé kábíyèsí Ògúnṣọ́ àti ìlú Mọdákẹ́kẹ́ ṣé wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú Olú ti ìlú Warri ni láti lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Lára ohun tí a tún fẹ́ gbéyẹ̀wò lónìí ó ní ọ̀rọ̀ tí gbajúgbajà òǹkọ̀wé kọ̀tàn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, bàbá ẹni tó ti lé ní 90 ọdún ìyẹn 90 years lókè pẹ̀. Bàbá ti sọ̀rọ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fún bàbá ní àmì ẹ̀yẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni bàbá ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ? Kí ni wọ́n wí? A mú wá fún yín lórí ètò àti ohun tí bàbá sọ nípa ìṣẹ̀lẹ̀ ikú Kudirat Abiola tí ṣe ìyàwó MKO Abiola tí ó jẹ́ èèkàn gbòógì nínú struggle June 12. Bákan náà Délé Gíwá tó jẹ́ akọ̀ròyìn oníṣẹ́ ìwádìí àti olóògbé Bọ́lá Ìgè táwọn náà jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan Old Ọ̀yọ́ State tí wọ́n tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà kan. Kí ni bàbá Wọlé Ṣóyínká sọ? Kí ni wọ́n wí? A mú wá fún yín tí a bá wọnú ètò lọ. Èyí tó ṣe lẹ́ẹ̀kẹta tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò ó ní ọ̀rọ̀ tí aṣojú-ṣòfin tí ó ń ṣojú ìpínlẹ̀ ẹkùn kan ní ìpínlẹ̀ Èkìtì ní ilé aṣojú-ṣòfin l'Àbújá House of Rep ìyẹn Honourable Yẹmí Dáramọ́dù ó ní àwọn aṣòfin ni àwọn ń sanwó ọ̀pọ̀lọpọ̀ owó ìkómọjáde owó ìṣúná tí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà tán bá bímọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ni wọ́n máa ń bá àwọn láti fẹ́ pé kán bá wọn sọ kí àwọn aṣòfin kán bá wọn sanwó ìsọmọlórúkọ owó táwọn ná níbi ìsọmọlórúkọ àwọn. Kí wá ní èsì tí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà tí wọ́n fún Honourable Yẹmí Adémọ́dù? A mú wá fún yín tí a sì ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí aṣòfin yìí lórí ọ̀rọ̀ tó sọ. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún tí a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ohun tó dára jù lórí ìkànnì yìí tẹ́ ẹ lè ṣe fún wa òun náà ni kẹ́ ẹ máa bá ní pín àwọn ètò tí a bá ti mú wá, kẹ́ ẹ sì máa bá ní comment, kẹ́ ẹ máa fi àríwísí èrò àti òye tí yín kẹ́ ẹ máa fi ṣọwọ́ sí wa ní àyè comment nísàlẹ̀ prógrámù yìí. Bákan náà kẹ́ ẹ máa bá ní pín, kẹ́ ẹ sì máa bá ní subscribe sórí ìkànnì yìí kí ó lè bá a máa rìn káàkiri, kó lè bá a máa káàkiri àgbáláyé. Ẹ má ti lọ, à ń padà bọ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́kù sí ló yẹ kọ́jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ. Ọwọ́ wa báyìí láfi gbàrí ayé wa lágbára Adẹ́dàá. Nínú àtúpalẹ̀ èdè wọ́n ní ikọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládẹ́ tó kó ẹ̀ má bọ̀. Àwa àti yín á máa lọre, á máa bọ̀re, á ní kílésù lọ́nà. Àwọn ajogun wọn ò ní lágbára lórí ayé wa. Ìtàjẹ̀ là ń wá lọ, àní pàdé tí ó jẹ wá lágbára Elédùmarè. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, mo mú wá fún yín wípé
kábíyèsí ọba ìlú Warri tí ó jẹ́ olú ti ilẹ̀ Warri àti kábíyèsí Ògúnṣọ́à ti ìlú Mọdákẹ́kẹ́ Ifẹ̀ wọ́n ṣe àbẹ̀wò ìkíni kú oríire sí kábíyèsí ọba aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé láàfin bàbá. Nínú ìkíni yẹn ó ní ọ̀rọ̀ àjọṣepọ̀ ló ti wáyé láàrin àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta kí ìfẹ́, àjọṣepọ̀, ìṣọ̀kan àti ìdàgbàsókè ìran Yorùbá kó lè máa tẹ̀síwájú. Inú kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ dùn ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé láti gbàlejò olú ti ilẹ̀ Warri àti kábíyèsí Ògúnṣọ́à ti ìlú Mọdákẹ́kẹ́, ìyẹn ní abala abẹ̀yẹn. Nínú ohun tí a tún mú wá níbẹ̀rẹ̀ ètò wa tá la fẹ́ gbéyẹ̀wò ó ní ọ̀rọ̀ tí òǹkọ̀wé kọ̀tàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbajúgbajà bàbá ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Bàbá sọ̀rọ̀ fún àwọn oníròyìn ní ọjọ́ Saturday ọjọ́ 14 oṣù kẹfà ọdún tá a wà yìí ní ìlú Èkó lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fún bàbá ní àmì ẹ̀yẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá sọ̀rọ̀, wọ́n mẹ́nuba ìṣẹ̀lẹ̀ ikú Kudirat Abiola ní àsìkò struggle June 12. Wọ́n sì mẹ́nuba ọ̀rọ̀ ikú Délé Gíwá, bákan náà ọ̀rọ̀ ikú Bọ́lá Ìgè àti àwọn míì tí wọ́n jẹ́ èèkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìṣẹ̀lẹ̀ ikú wọn tí ó mú awuyewuye dání. Ìwé ìròyìn gbé, ìwé ìròyìn kọ, kí ni ìwé ìròyìn sọ, kí ni ìwé ìròyìn wí, ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa bí mo ṣe máa ń sọ wípé ohun tí ìwé ìròyìn bá ti gbé, ohun tí ìwé ìròyìn bá ti kọ ó ti kúrò ní àìrí, ó ti kúrò ní àìkà, ó ti kúrò ní àìsọ, ó sì ti kúrò ní àìwé, kódà ó ti kúrò láìgbọ́. Àwọn kan mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe kọ jáde ni. Ẹ wá jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́. Ìwé ìròyìn ní Nobel laureate Professor Wọlé Ṣóyínká has urged President Bola Tinubu to immediately launch a probe into the strange circumstances that led to the deaths of some Nigerians, including the likes of Dele Giwa, Bola Ige, and Kudirat Abiola, for the sake of giving some closure to the matter. While speaking with selected journalists in Lagos on Saturday, the renowned author said some Nigerians around the world have and could provide clues to the killings. Ṣóyínká has been speaking on the occasion of Nigerian Democracy Day, which was marked on June 12, 2025, where President Bola Ahmed Tinubu addressed the joint session of the National Assembly and awarded national honors to some of the heroes of the struggle. While he praised the national honors, he said there were several omissions of heroes on the list, adding that he believed the honored participants were a representation of the rest of the people in the struggle. Ṣóyínká revealed that he will be dedicating his honors to the memory of late Beko Ransome Kuti, who he described as a defender of women's rights, champion of good governance, and campaigner for democracy, who was detained and jailed several times by the Nigerian military. He warned that no one should make light of the weight and importance of the June 12 struggle, as many people died and many others were greatly injured by the military junta, which killed, tortured, and imprisoned Nigerians at the time. Ṣóyínká's plea comes after the presidency on Saturday denying it awarded national honors to human rights activists Aisha Yesufu and 35 others. Names of the heroes of democracy were
announced by President Tinubu on Thursday, June 13, as part of the activities marking the 2025 Democracy Day celebration. Only 66 awardees were announced at the joint sitting of the National Assembly in Abuja. Among the posthumous awardees were a former Chief of Staff, Shehu Musa Yar'Adua, a former NEC chairman who oversaw the 1993 elections, Professor Humphrey Nwosu, and the wife of MKO Abiola and martyrs of June 12 struggle, Kudirat Abiola. The president also granted a posthumous state pardon to renowned environmental activist Ken Saro-Wiwa and the rest of the Ogoni 9, 3 decades after their controversial execution by the Sani Abacha-led military regime. The 9 other activists were also acknowledged for their sacrifices in the struggle for environmental justice and democratic ideals in Nigeria. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe pé bó ṣe kọ òun náà ni àmúwá fún yín tí ẹ̀yin náà ti gbọ́ yẹn. Ẹ wá jẹ́ ká wo ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ohun tí wọ́n wí, ohun tí wọ́n sọ lérí ọ̀rọ̀ tí bàbá ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tí wọ́n sọ yẹn. Ẹ jẹ́ ká mú wá fún yín. Ọláríwájú Olúbáyọ̀ Ọ̀nàlúgà, àwọn ní so the death of other prominent Nigerians of non-Yoruba extract should not be investigated. I'm not surprised Professor Wole Soyinka could ask of this of Tinubu old age at work, but did he ask of source from past presidents? I see a misplaced priority here and a hypocritical approach to issues. Gẹ́gẹ́ bí Mr. Ọláríwájú Olúbáyọ̀ Ọ̀nànúgà bí wọ́n ṣe sọ nìyẹn. Ìjà ń wo tí Ebere Ogene jáwọn tí wọ́n sọ. Àwọn ní how does that compare with the hardship Nigerians are passing through? Stop diverting to irrelevant issues. We know where you stand and we don't get sense. Segun Bello, àwọn ní why not add Funso Williams to the list, or is the killer already know? Ìjà wo tí Aminu Auchi ìjàgbọ́n tí wọ́n sọ tí wọ́n àwọn ní what of Mr. Funso Williams must included, but my question is that where the result of the investigations will go. Sylvester Onyeka, àwọn ní always coming up with near impossible issues to distract Nigeria from the reality on ground. Okay? Ìjàgbọ́n tí Moses Ọmọdára tí wọ́n sọ, àwọn ní after the investigation, perhaps they will all come back to life, I suppose. Wọ́n béèrè ni o. Another empowerment mode for a group of sycophants on the way. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ti fi ọ̀rọ̀ àti òye tí wọ́n ti fi ṣọwọ́ sí wa. Òun náà láti mú wá fún yín yẹn. Ẹ gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni èrò àti òye ti yín lórí ohun tí Professor Wole Ṣóyínká ohun tí wọ́n sọ yìí, tí wọ́n ní yóò dáa tí bàbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá lè ṣèwádìí ikú tó pa Bọ́lá Ìgè, Kudirat Abiola, Délé Gíwá àti àwọn míì tí wọ́n jẹ́ ìkan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ikú wọn mú awuyewuye dání. Ẹ fi èrò àti òye tí ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tí mo ní aṣojú ṣòfin nílùú Àbújá tó ń ṣojú ẹkùn kan ní ìpínlẹ̀ Èkìtì, ìyẹn House of Rep member representing South Ekiti South, yes, Ekiti South, Ayọ̀ Adaramodu. Wọ́n ní
ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin lórílẹ̀ Nàìjíríà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ máa ń bá tí wọ́n bá fẹ́ sọmọ lórúkọ, tán bá bímọ tán bá fẹ́ sọmọ lórúkọ wípé kí wọ́n fún àwọn ní owó tí wọ́n fi ṣe ayẹyẹ ìsọmọ lórúkọ àwọn, pé èyí wà lára tí kìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin kí wọ́n sì tó bá yẹ kó tọ́, ohun tó bá tọ́, ohun tó bá yẹ ní agbègbè tí wọ́n bá ń ṣojú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ni wọ́n ti wá fún ọ̀nàrẹ́bù yìí lésì, ìyẹn aṣòfin yìí. Kí ni wọ́n sọ, kí ni wọ́n wí, ẹ jẹ́ ká gbọ́. Isiaka Mustapha wọ́n ní kí lẹ lérò pé aṣòfin yìí tún máa sọ, ohun tí wọ́n lè sọ náà nìyẹn. Sule Abiodun Olalere àwọn ní if what the president of Nigeria released 2 billion naira for constituency projects is well spent and implemented by now, people supposedly get the relief, but now people are still crying of hardship and poverty. Adémọ́lá Adébáyọ̀ àwọn ní ọ̀rọ̀ burúkú ló ń jáde lẹ́nu yín o honorable. Dáúdà Abíọ́dún àwọn ní even there are families responsibilities they are running for with tackle of constituency they represent. Okay? Ọládòsù Ọlálékan àwọn ní àwọn mélòó ẹ ti gbàgbé irọ́ ńláńlá tí ẹ pa fún gbogbo ọmọ Nàìjíríà wípé ẹ máa gbé gbogbo nǹkan wálé, ẹ débẹ̀ tán níjọba yín bá kó mẹ̀kúnnù sí ìpayín keke nígbà tí ẹ mọ̀ wípé kò sí provision fún wa kí lẹ yọ subsidy fún, àti pé owó tẹ̀ ń kó fún àwọn gọ́fúnà kò ní ọ̀nà àbáyọ. Ọlọ́run á fi àánú mẹ̀kúnnù sí yín lójú lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọládòsù Ọlálékan nìyẹn. Mr Sodiq Àkànbí wọ́n ní ṣe bí àwọn náà ni wọ́n sọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí di oníbàárà, àtọrọjẹ, ohun tó yẹ ká fi 50 naira rà là ń rà ní 500 naira, ṣùgbọ́n owó gọbọi ni àwọn ń gbà lóṣooṣù. Okay o. Imam Abdullahi Muhammad Awal àwọn ní ẹni bí ní àwọn aṣòfin yìí sí ọ̀rọ̀ tó yẹ kán máa sọ jáde nìyẹn. Okay? Ustaz Ibrahim Abdulwaheed àwọn ní aṣòfin yìí ọmọ tí wọ́n ń ṣe ni o, iná jẹ́ kán máa sọ ìsọkúsọ jáde lẹ́nu. Abdulgani Akànní àwọn ní ẹ̀yin ará Èkìtì ọ̀rọ̀ rẹ o, ṣé bẹ́ẹ̀ lórí, torí èmi ò kí ń ṣe ọmọ Èkìtì, mi ò mọ̀ bóyá irọ́ ni tàbí òtítọ́ ni honorable yìí ń sọ. Ọládélé Maruf Adébóyè àwọn ní ẹ wo ojú amòfin yìí bó ṣe rí, orí sànkò ìsọkúsọ, orí sàkù bí ẹni tó ń sọ ìsọkúsọ. Tí ẹ bá wo inú ẹbí tí ó ti jáde, ẹ mọ̀ wípé iye àwọn tí ebi ń pa lọ́wọ́ ó ju àwọn tí ebi ò pa lọ. Akínyẹmí Ayọ̀délé Fẹ́mi wọ́n ní that is the result you have when you fail to make laws that can change citizens' life. The only law you love to make is the one that will enrich your pocket. Is this the way democracy is run in other countries? Let there be a proper way of electing good quality leaders. Bọ́sẹ̀dé Elúmọyè àwọn ní ṣe bí àwọn ẹbí yín náà wà ń bẹ̀ nígbà tí ẹ̀ ṣe ń tọ́ yẹ ni àwọn èèyàn fi wá ń bá yín fún ìsọmọ lórúkọ ọmọ wọn. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n sọwọ́ sí wa lórí ohun tí honorable Yẹmí tí ó sọ, honorable tó ń sojú ẹkùn gúúsù ní ìpínlẹ̀ Èkìtì ní Àbújá. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n lọ máa ń bá àwọn aṣòfin tí wọ́n ń sojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n lọ máa ń bẹ̀bẹ̀ fún owó tí wọ́n bá fẹ́ sọ ọmọ wọn lórúkọ, léyìí tí kìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin láàyè tàbí ní agbára láti ṣe ń tó yẹ àti ń tó tọ́. Ẹ gbọ́
kí ni èrò àti ìwòye ti yín sí ọ̀rọ̀ tí ọ̀nàrẹ́bù yìí sọ? ṣé irú ọ̀rọ̀ tó yẹ kó mọ́ jáde lẹ́nu aṣòfin rèé? ẹ fi èrò àti ìwòye ti yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa o. ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ ní láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.